àwọn ọmọ ọba Ọ̀yọ́, ìdílé ọlọ́mọ ọba Ọ̀yọ́, wọ́n ti gbé Aláàfin Owoade lọ sílé ẹjọ́. A kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ pé wọ́n kú lásìgbò. A kí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà pé wọ́n kú lásìgbò. Bí Ọ̀yọ́ bá ń fẹ́ ìsinmi tó wá kákò nínú lásìgbò tá a kóra wá sí i, bẹ́ẹ̀ ṣe restrict His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owoade pé ká má lọ sóde yìí, restrict àwọn tẹ́ ẹ kó sórí social media tàbí sàn láwọn ń bẹ lórí social media on behalf of Ọ̀yọ́ town. Torí tẹ bá bèmí léèrè pé ṣé tí ń ṣẹlẹ̀ yìí só dùn mọ́ mi nínú, mo fọlọ́run bá búra kò dùn mọ́ mi nínú. Mo sọ́njọ́ náà lọ́hùn-ún mo ní kí kábíyèsí ó tètè gba ipò kejì tá a fún wọn lẹ́yìn Ọọ̀ni tilé Ifẹ̀. Ńgbà tá a bá ìparí ẹ̀ ayé ipò kejì ń gán lè mọ́ sí ilẹ̀ mọ́. Àwọn Aláàfin Ọ̀yọ́ tó ti rí kọjá lọ, they are not symbol of unity in any way. Ńgbà tá Aláàfin Ọ̀yọ́ bá wà tí ò lè wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ọba tó wà láyìíká ẹnìkan, ẹ rí i pé mo sọ̀rọ̀ gbólóhùn kan wípé ẹnìkan kan ò bá Ọ̀yọ́ jà, Ọ̀yọ́ Aláàfin ní bára wọn jà. Ẹ̀yin lẹ́ ń mú tàn tí ò ní rí jáde lọ́jà máa dá padà fún yín. Àwọn èèyàn wá rí wípé tá à ń dá padà fún yín jẹ́ authentic ju tẹ́yìn mú jáde lọ. Aláàfin ń bá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jà, Aláàfin ń bá Aláwẹ̀ tìlú Awẹ́ jà, Aláàfin ń bá Olúbàdàn jà. Symbol of unity wà dà ń bẹ yẹ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀. Sẹ́yìn náà ti gbọ́ pé àkójọpọ̀ àwọn ọmọ ọba Ọ̀yọ́ wọ́n ti gbé Aláàfin Owoade relé ẹjọ́ o. Wọ́n gbé Aláàfin Owoade relé ẹjọ́ wípé kí Aláàfin Owoade kó má jáde síta mọ́, àti pẹ̀lú pé Aláàfin Owoade ń bà wọ́n lójú jẹ́. Àwíkòkò ti wá jáde gbayagbaya wípé nǹkan tí wọ́n ṣe yìí nǹkan tó lágbára gbáà ni o. Ó ní àṣírí wọn tú, ìdí tí wọ́n sì fi jáde láti sọrú èyí àti láti gbé Aláàfin lọ sílé ẹjọ́ ni wípé nítorí ìfọbajẹ alágọ̀ èyí tó ń bọ̀ lọ́nà, wọn ò fẹ́ kí Aláàfin Owoade wà ńbẹ̀ ni. Òun náà lọ́gbọ́n tán dá. Àwíkòkò ti wá sọnù ọ̀rọ̀ rẹ̀ wípé kò sẹ́ni tí ń bá Ọ̀yọ́ jà, àwọn Ọ̀yọ́ náà ni wọ́n ń bára wọn jà. Nínú àpilẹ̀kọ òun lẹ́tà kan èyí tí wọ́n fi sọwọ́ lórí ayélujára, níbi tí wọ́n ti ka lẹ́tà ọ̀hún pé àwọn dá Aláàfin Ọ̀yọ́ dúró nípa lílọ bíbọ̀ káàkiri títí àwọn ò fi yanjú tó wà ńlẹ̀ yìí. Òun náà ni Àwíkòkò ti wá sọ gbayagbaya níbi tí wọ́n ti kọ́ wípé Aláàfin jẹ́ ẹnìkan tó bá gbogbo èèyàn rẹ̀. Àwíkòkò ti sọ́nà rẹ̀ yìí pé irọ́ ni o, láti ìpìlẹ̀ òun náà ni àwọn Aláàfin ti máa ń ṣọ̀tẹ̀ wípé ọ̀tẹ̀ náà lọ́ba Adéyẹmí ṣe tó fi jáde láyé, wípé Aláàfin ò fìgbà kan wá ìrẹ́pọ̀ rí, wípé Ọọ̀ni Ifẹ̀ òun náà ló bá rúgbó ṣe, òun náà ló bọ́mọdé ṣe, pé gbogbo ọba náà ni Ọọ̀ni Ifẹ̀ bá ṣe. Ó ní àfi Aláàfin Ọ̀yọ́ nìkan ló yanra ẹ̀ nípọ̀sí. Ó lóun sì dábọ̀ ọ̀rọ̀ ọ̀hún títí wípé àfi kí Aláàfin jáwọ́ ńbẹ̀ kó gba ipò kejì nínú ọba nílẹ̀ Yorùbá, káfí Ọọ̀ni ṣe kò kíní. Ó ní Aláàfin Owoade kọ̀ jálẹ̀, ó ní kò lè rí bẹ́ẹ̀. Ó wá sọ wípé níbi tọ́rọ̀ ń lọ yìí àti jẹ́ ipò kejì láàrin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, Aláàfin gan ò ní ṣeé ṣe mọ́. Wípé òun sì dábọ̀ ọ̀rọ̀ ọ̀hún tẹ́lẹ̀ wípé ó sàn fún Aláàfin kó gba ipò kejì, torí pé ńgbà táwa máa fi tú gbogbo yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ ọ̀hún tán, àwọn ìlú tí Aláàfin rò pé òun lágbára lé lórí, òun náà ni Aláàfin á wá padà wípé asóhun lágbára tó wọn, débi pé ipò kẹwàá gan Aláàfin ò lè rí ńbẹ̀. Ọwà ni gbogbo ń tà ń sọ yìí bá a bá fẹ́ kíkì ní ìwọ̀n dákẹ́jẹ́ lórí ayélujára kí gbogbo èèyàn sì wà lálàáfíà. Ó ní nípa gbígbé Aláàfin Owoade lọ sílé ẹjọ́ pé kó má jáde, òun kọ́ ló máa jẹ́ solution. Ó ní tó lè jẹ́ solution sọ̀rọ̀ yìí tó lè jẹ́ kí ọ̀rọ̀ náà ó dákẹ́ bí omi àmù. Ó ní náà ni pé gbogbo àwọn tí wọ́n kó sórí ayélujára, ìyẹn sórí social media, tí wọ́n ń sọ̀rọ̀ kàsàkàsà sí Ọọ̀ni tilé Ifẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n sì tún bú òun o, àfi gbogbo wọn dákẹ́ bẹ́ẹ̀. Ó wá sọ ìtàn kan, ó wá ṣe àkàwé eku, òun tó bá fẹ́ pa eku, ó lápá bàbá eku, ìyá eku, àǹtí eku àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló sọnù ọ̀rọ̀ rẹ̀. Ẹ wò Àwíkòkò tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Àwọn ọmọ ọba Ọ̀yọ́ ṣàti kọ̀ jálẹ̀ wípé Owoade ń bojú àwọn jẹ́ níbi tó ń lọ o, nípa bẹ́ẹ̀ kó Owoade ó má ṣe jáde lọ síbi kankan mọ́. Ó náà ni ẹ fẹ́ gbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ báyìí, wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá. Ẹ wò pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ bọ́ ń bẹ̀. Ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá, abẹ́jú lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀. Àwa ń bẹ̀ yín ni o, ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀, ẹ bá wa dọ̀rẹ́, káwa náà ó sì bá yín dọ̀rẹ́. Torí bí kinní ọ̀hún bá ṣe ń jábọ́ bí àpò ìrè, àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o. Tọ̀ wá mọ́ gbàgbé láti ti aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́, èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ẹ já farabalẹ̀ kágbọ́n tá Àwíkòkò sọ àti èròǹgbà àwọn ọmọ ọba Ọ̀yọ́. Ìjà máa bí tù ọ̀hún bọ̀. Ẹ já share ẹ̀ sí gbogbo group pátápátá lórí social media. Àwọn ọmọ ọba Ọ̀yọ́, ìdílé ọlọ́mọ ọba Ọ̀yọ́, wọ́n ti gbé Aláàfin Owoade lọ sílé ẹjọ́. Kí ni làlórí kéde tí wọ́n fi gbé kábíyèsí lọ ilé ẹjọ́? Wọ́n ní kábíyèsí ò gbọ́dọ̀ jáde sí gbangba mọ́, kábíyèsí ò gbọ́dọ̀ lọ sóde mọ́. Now àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n gbé kábíyèsí lọ ilé ẹjọ́ fúnra wọn o. Ọ̀yọ́ princes seek court order to restrict Alaafin's public engagement. Wọ́n ní láti gbà t'Aláàfin ti jẹ́ bó bá lọ sóde, controversies lọ́nà kan òjọ̀kan kì í pẹ́ jáde lórí ọ̀rọ̀ ọba.
àwọn èèyàn mọ̀ gbọ́rọ̀ kábíyèsí pò yẹnu oríṣiríṣi àbùkù ni wọ́n fi ń kan aláàfin àwọn àti pàápàá tàbá wá ní ká fojú inú wo aláàfin àwọn ọ̀pọ̀ lọ́ba ju tẹ́nìkan mọ yẹ̀yẹ́ lọ wọn wá gbìyànjú ẹjẹ́ àti ẹ̀ sọ nǹkan tí wọ́n sọ tán ná kó tó di pa mọ̀ sọ̀rọ̀ tàbá mọ̀ fi kún ọ̀rọ̀ wọn. The Alaafin of Ọ̀yọ́ Ọba Akeem Owoade has been dragged to court to make an appearance personally or through representation in a case instituted against him by princes of the town at the State High Court sitting in Oyo town. The claimants Ladigbolu Adegboyega, Owoade Teslim, Adeyemi Adesina, and Adeyemi Adebayo in suit number HOY/18/2026 sought an order of perpetual injunction restraining the Alaafin, a defendant in the suit, either by himself, servants, privies, or any other person whatsoever from appearing, attending, or further attending occasions and functions that are not befitting the status of a symbolic traditional head of the Yoruba race. Àwọn ibi tí wọ́n ti ń ṣe mistake náà lélẹ́yìí wọ́n sì tún kanra wọn ní àmà náà wọ́n sì tún fa àbùkù wọlé wọn náà wọ́n sì tún mú ẹ̀gbẹ́ bá ìlú wọn náà wọ́n sì tún sọ fún wa pé kò lọ́rùn sí làwọn ọ̀lọ́rọ̀ gbọ́ wọ́n sì tún sọ fún wa wípé ọmọ tí ọ̀mọ̀rọ̀ làwọn. Gbogbo àwọn nǹkan yìí kò sí nǹkan tí wọ́n ń kó bá Ọ̀yọ́ ju damages lọ. Ta ló fi Aláàfin jẹ symbolic traditional head of the Yoruba race of Ọ̀yọ́ town and Ọ̀yọ́ people, not Yoruba race. Ẹ jẹ́ kí lèyàn ọtí ẹnu àwa ọmọ káàró òjíire jáde fúnra wa. Ọlọ́gbọ́n kan ò tẹra rẹ̀ nífà kò sọ́mọ̀nà tí ó fira rẹ̀ joyè atọ̀nà kákan ò lè tọ̀nà débi tí ọ̀nà ti gbé pẹ̀kun. Àìpá lórí gbé ẹyẹ gúnrungún àìgò lọ́rùn bíi tògòǹgò kò já múrí àpésìn bí ẹ̀sìn ni ò já múrí ẹrú. Ẹnìyàn kankan ò gbọ́dọ̀ yínra rẹ̀ ńgbà tí ìṣebálẹ̀ ẹ̀kan òkè ọ̀hún tí máa ń sun rárá kíra rẹ̀ bí bá ń ròde olórí kinní kan ni ń tẹ́ fi pa iyì àtọ́lá mọ́ kábíyèsí lára nu. Because àwọn béèrè lọ́wọ́ yín pé tá ń fi jẹ́ tẹ́ bá fẹ́ kọ láìta yín tẹ́ bá fẹ́ pe kábíyèsí yín lẹ́jọ́ ẹ pé lẹ́jọ́ jẹ́jẹ́ ẹ fi His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owoade Ẹlẹ́wẹ̀ẹ́tù One di Aláàfin of Ọ̀yọ́. Ṣé ẹ gbàgbé pé mo kìlọ̀ wípé kí wọ́n tẹ̀ ẹ́ jẹ́jẹ́ lọ́yọ̀ọ́ pàápàá jùlọ kí bàbá wa Aláàfin kí wọ́n wá ìrẹ́pọ̀ àwọn ọba aládé tó kúnlẹ̀ káàrọ̀ òjíire. Ṣùgbọ́n ṣe ni láàánú pé ẹkẹ tálíkà kí tó lẹ̀ láàárọ̀ alẹ́ ni tó máa ń tó lẹ̀. Mo wá sọ̀rọ̀ kan gbà náà kì í ṣe gbólóhùn tí ń dùn mọ́ mínú láti máa rántí ẹ̀ wípé ìgbà tábà fi kó lẹ́kin ní yìí mo ní ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Ọ̀yọ́ yóò ti dínkù ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Aláàfin yóò ti dínkù. Kì í ṣe pé bóyá mo fi ṣègbéra gáǹgbà náà ṣùgbọ́n ibi tí mo wo lọ Ọ̀yọ́ ò wó lọ bẹ̀ ọba wa tuntun ò wó lọ bẹ̀ níbo ni mo wò lọ pé ayé táwa ti kúrò láyé àtijọ́ àti pé Ọ̀yọ́ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ nísìn kì í sọ̀yọ́ àtijọ́ mọ́. Ó wá jẹ́ ìbànújẹ́ ọkàn ń pé bọ́yọ̀ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ empire nìkan ni wọ́n ń sọ. Gbogbo orílẹ̀-èdè gbogbo ìlú tó ní empire ni wọ́n ti kó lórí empire tán ti bọ́ sórí nǹkan mìíràn. Ilé yìí ń jẹ́ kí n máa rò wípé kí ló dé táwọn èèyàn mi ò rí wájú kí ló dé tó jẹ́ wípé àwàsẹ́yìn ni wọ́n wakọ̀ ìlú bíi tirẹ̀. Gbogbo ọba aládé ti rí òye wọ́n ti yí padà kúrò níbi tí wọ́n wà wọ́n ti develop wọ́n ti ń tẹ̀ síwájú wọ́n ti adopt nǹkan tuntun tó dé bá lù ú. Ṣùgbọ́n tó bá jẹ́ mi lọ́mọ Ọ̀yọ́ ìmọ̀ gbàdúrà kí state yẹn mọ̀ bọ́ sí torí pé ìgbà náà ni Ọ̀yọ́ tó máa mọ̀ wípé ọlá aṣọ lé eégún jẹ pé igi súnmọ́gi lọ́bọ́ fi ń yọ̀ pé ọlá tètè géré ti Ìbàdàn ńlá láǹgbá Ọ̀yọ́ fi ń mú mi lágbádá. Wọ́n mọ̀ wípé àdánìkan pèrò ní sọkọ ìyá ẹ̀ pé torí pé ọ̀tún fún òsì jẹ tí òsì ń fún ọ̀tún ni wọn ò fi màlá. Bá a bá fẹ́ dín wàhálà ikú kù tá a fẹ́ kí eku ọtán pátápátá kápọ̀ ọmọ eku tàbí ìyá eku nìkan ò dín wàhálà eku kù. Bá a bá fẹ́ kí eku ó símú tá a fẹ́ kí eku ọtán yányán àti ìyá eku àti bàbá eku àti eku àtàbúrò eku àtẹ̀gbọ́n eku àtọ̀nkú eku àtàbúrò bàbá eku àbúrò ìyá eku ẹ̀gbọ́n bàbá eku ẹ̀gbọ́n ìyá eku ìyá ìyá eku bàbá bàbá eku a gbọ́dọ̀ pa gbogbo wọn tán. So now they also sought an order of perpetual injunction restraining the defendant from acting in any traditional or official capacity that will make him subservient or inferior to any ọba in Yoruba land. Ẹ já bèrè lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ pé kí ni máa ń mú ọba kan look inferior sí àwọn ọba ẹgbẹ́ ìgbéraga nìkan náà ni o ní máa ń mú ọba kan look inferior ní máa ń jẹ́ kí inferiority complex ó affect ọba kan. I said it when this whole scenario started wípé
mo rí inferiority complex lára bàbá wa His Imperial Majesty ọba Aláàfin Ọ̀yọ́ because kì í ṣe pé wọn ò ní charisma ṣùgbọ́n charisma wọn with due respect is not of the heart but of the cloth and regalia. Charisma wọn aṣọ ló gbé wá kì í ṣe látọkàn, ọkàn wọn ò sọ fún wọn wípé wọ́n ní charisma yẹn, unlike other obas tó jẹ́ pé charisma yẹn bá wọn wá ní position yẹn fún wọn ní charisma, àwọn gangan tọ́ba tẹ́lẹ̀ ni wọ́n. Wherever you see Olú of Warri, you see charisma within him. Whenever you see Olówó of Ọ̀wọ̀, you see that charisma in him. Whenever you see Ọọ̀ni of Ifẹ̀, you see that charisma in him, including the Olúwo of Ìwó gan tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀. He has the charisma. But bàbá wa Aláàfin Owoade always look inferior to other monarch. Ìní máa ń jẹ́ kéèyàn lágídí. Béèyàn bá ti rí pé òun ò tó ẹgbẹ́ èèyàn, ìní máa ń jẹ́ kéèyàn fagídí gbé tiẹ̀. Ẹni tó bá tó gbangba sùn lọ́yẹ́, ó sakọ máa ṣe tèmi ni. Tó bá wọ aṣọ tó fàìn, máa wọ tèmi náà. Tó rẹwà, àjọ máa faṣọ jágbà. Bàtà tí ń bá rí, àwọn ọba máa ń béèrè bàtà lẹ́sẹ̀ ara wọn ni. Láyé ọba Okùnadé, Síjúadé, His Imperial Majesty, kọ́lọ̀ wọn dẹlẹ̀ fẹ́yàn rí. Ó ní iye tí wọ́n ń ṣe bàtà látàyé ìgbà yẹn. Látàyé ìgbà yẹn náà tí wọ́n bàtà 120,000, 220,000, 250,000, 120,000 ìgbà náà 1.2 million naira nínú ìsìn. So báwọn ọba mi bá rí lẹ́sẹ̀ wọn, bàbá máa ń bá wọn sọ fún ẹni tí ń bá wọn ṣe bàtà, tí máa ń bá wọn náà ṣe. Àwòtúnwò ní ẹsẹ̀ irú àwọn ọba bẹ́ẹ̀. Sorry to use that language, kí gbogbo ọmọ Ọ̀yọ́ foríjì mi, kí gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire foríjì mi. So charisma is of the heart, not of the regalia. Bá sọ̀rọ̀ bá gapá, bá sọ̀rọ̀ bá ta wá ń wá, tí ọkàn rẹ̀ ò ta wá ń wá pẹ̀lú ẹ̀, ìyẹn máa look inferior. Ntí wá ń jẹ́ kí kábíyèsí ó look inferior ni wípé wọn ò gbàgbé ògo àná, wọn ò gbé ògo àná tì sẹ́gbẹ́ kan, kí wọ́n embrace àwọn ọba tó kù, wọ́n ń wura wọn gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ju àwọn ọba tó kù lọ. Ntí Márìfín gangan wá nìyẹn. Because àwọn ọba tó kù rí wọn, àwọn ọba tó kù respect wọn o. In fact, majority àwọn ọba tó kù gan rí Aláàfin gẹ́gẹ́ bí ẹni tó ju àwọn lọ nípò. Ṣùgbọ́n kéèyàn máa béèrè fún respect kì í jẹ́ kọ́pọ̀. You earn respect, you don't ask for it, you don't request for it. Èyàn ò kí ń béèrè orí mi ni, ṣé kò yẹ kó kí mi, ẹni yóò ti mọ̀ pé ẹni yẹn ò fẹ́ kí ọ tẹ́lẹ̀ ni, wáyé tó tún ẹ̀sẹ̀ ń tọ́ ẹni tí ò fẹ́ kí ọ, ó ṣe jẹ́ ọmọ bá tiẹ̀ lọ jẹ́jẹ́. So exactly nǹkan tí ń ṣẹlẹ̀ lílé yìí, ẹ rí i pé mo sọ̀rọ̀ gbólóhùn kan wípé ẹnì kankan ò bá Ọ̀yọ́ jà, Ọ̀yọ́ Aláàfin ní ń bára wọn jà. Ẹ̀yin lẹ́ ń mú tàn tí ò ní rí jáde lọ́jà máa dá padà fún. Àwọn èèyàn wá rí wípé tá à ń dá padà fún jẹ́ authentic ju tẹ́yìn mú jáde lọ. Now ẹja wá tú òjé Ọ̀yọ́, ẹja tú àṣírí behind this court ṣé court order ni kò tí ì ṣe court order. In tó mú àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n fi gbé Aláàfin lọ ilé ẹjọ́ kò sẹ́lẹ̀yìn ìwúyè tí ń bọ̀ lọ́nà. Àwọn ó tú àṣírí wọn, ìwúyè ọlọ́jà tí ń bọ̀ lójú ọ̀nà. Ọ̀yọ́ ti mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ máa wà forced láti wà ńbẹ̀. Òye yé mi pé gómìnà Ṣèyí Mákindé ti máa fún Aláàfin Ọ̀yọ́ ní invitation. Jurisdiction Ọ̀yọ́ ló ti fẹ́ wáyé. Wọ́n fẹ́ k'Aláàfin ó wà ńbẹ̀ gẹ́gẹ́ bí witness ńgbà tí wọ́n bá ń gbé adélé alága Ọ̀jà tìlú àgọ́ Ọ̀jà lọ́wọ́, and that will be a symbol of àjọṣepọ̀ láàrin alága Ọ̀jà àti Aláàfin. Ọ̀yọ́ wá rí gẹ́gẹ́ bí n tó wà irritating. Wọ́n fẹ́ jẹ́ kó bá wọn jókòó sírú ìpéjọpọ̀ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ jẹ́ kó wà nínú rẹ́kọ̀dù p'Aláàfin bẹ́ẹ̀ ńgbà tí wọ́n gbé adélé alága Ọ̀jà lórí tàbí tí wọ́n ṣèwúyè. Tó bá ti ṣèwúyè wọ́n ti gbà pé alága Ọ̀jà ti jẹ ọba gbére yẹn. Ntí ó tẹ̀yìn ẹ̀yọ wọn ò mọ́mọ́ because onílé lónílé, onílẹ̀ lónílẹ̀, àwọn onílù wọn nílùú, àwọn wọn fẹ́ jọba yìí. So kò sẹ́ni tí ọ̀gbọ́n káfẹ́ rẹ́nu káwàtì, ọgbọ́n tọ̀yọ̀ gbọ́n, àwa náà gbọ́n, ọgbọ́n tálábà wọn gbọ́n èèyàn yìí ní tọ̀gbìn. At the end of the day, ńgbà tí wúyè bá wáyé tó lọ tán, wọ́n wá sọ pé àwọn ti fẹ́ sọ̀rọ̀ àwọn tùbí nùbí, ilé làwọn ó ti máa sọ, jẹ́ ká padà sílé ká lọ máa rò ó because nínú ẹjọ́ tán gbé lọ ilé ẹjọ́ yìí, wọ́n jẹ́ kó yé wa wípé ó rọrùn f'Aláàfin láti appear in person tàbí kó rán aṣojú wá tàbí kẹ̀ kó rán agbẹjọ́rò wá. Ṣé wọ́n gbé èèyàn lọ ilé ẹjọ́ nu because ojú àwo làwo fi gbọbẹ̀, ènìyàn bá pè lẹ́jọ́ ló gbọ́dọ̀ jókòó nù gí. So tá a bá ń sọ pé immunity ò sí fọ́ba. Ẹni tó wà lórí àlééfà kan tí ò ní pẹ́ kúrò ńbẹ̀ tàbí tó ti ní specific date tó máa kúrò ńbẹ̀ ńlá lè lo immunity fún. Ìṣẹ́ tó wà lórí àpèrè tó jẹ́ pé àjẹgún àjẹwọ̀ ni nípò tó wà. Yorùbá sì ní irọ́ lè sáré fógun orúkọ ọmọ mi, ẹ wojọ́ tá a ti ń jẹ irọ́ tẹ̀ ń fún wa, tá a ti ń kó jẹ tá a tún mú mí sí. Ní ìsìn òótọ́ wá jáde, irọ́ yín ò lè withstand ẹ̀ mọ́. Ètè àtàbùkù wá wọlé sánsan, àtọba àtìjòyè àtàràlù ẹ̀ wá lè withstand ẹ̀ mọ́. Ìyẹn lọ́wọ́ adé tẹ́ fi ń ṣépè fún wa lórí social media, tẹ́ fi ń bú wa lórí social media, tẹ́ fi ń pè á lórúkọ lórí social media. Mo rówó ra cream ṣe wá jẹ́ ntọ́ tó ń kàwọ́ lára, tí ń kàwọ́ lára, tí ń pọ̀ lẹ́kún. Bóun náà bá fẹ́ lo cream bíi tèmi lọ́ra, ó wà lórí igbá. Tí n bá dẹ̀ lo cream èmi nìkan kọ́ ni wọ́n kọ́kọ́ lò ó. Ńgbà tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ mọ́ran yín sílé, mo jẹ́ òye wípé bàbá mi Aláàfin àná, àwọn gangan làbá máa pè ní, tẹ́ bá pè mí ní ambassador Karo White, kí làbá pè bàbá?
á pè wọ́n ní ambassador of Karo White. So ńgbà táwa bá ń sọ̀tàn, that is a ní charisma ẹ̀, because àmọ́ ntá ń sọ àmọ́ ntá gbé dání. Inferiority complex ní jẹ́ kẹ́yìn ó ṣépè, inferiority complex ní jẹ́ kẹ́ bẹ́ẹ̀bú, inferiority complex ló jẹ́ kẹ́ resort sí AI photo, AI video láti mọ tàbùkù àwọn ọba wa. Ẹ wá ń tàbùkù àwọn ọba aládé ilẹ̀ Káàárọ̀ Oòjíire, ẹ wá mọ̀ pé ẹ̀sìn àtàbùkù inú ẹ̀ lẹ́ máa wà títí ọjọ́ ayérayé. I was telling somebody yesterday, mo ní láti kúrò nínú position tí Ọ̀yọ́ wà yìí 10 to 20 years to this time, wọn ò lè bọ́ kú mbẹ̀, wọn mọ̀ tí mo dá méjì so fúnra lára wọn tí mo nǹkan tó ṣẹlẹ̀ lọ́kàn wọn believe pé it's a minor thing now, gbé social media ìgbà mélòó ló fi máa kúrò mbẹ̀. No, because ojú gbogbo wa ti là sí, ó ti là sí kọjá bó ṣe wà tẹ́lẹ̀. Níbi tá a ti ń pọ́n ilé tẹ́lẹ̀ àti wá wò pé àsán kìíní ò ti ẹ̀jù yẹ̀bù báyìí lọ, akànmọ́kàn kó mbẹ̀ ni. Ẹ̀yin kọ́lẹ̀ pọ̀nra yín lé, àwa lápọ̀n ilé. Ọ̀yọ́ Kàtúngà òun kọ́ ni Ọ̀yọ́ 1837, because Ọ̀yọ́ ilé yìí after the fall of Ọ̀yọ́ empire ni ló wáyé. So empire kọ́ lélẹ́yìí, àlejò ní lágọ̀ ọ̀já. Bọ́n máa fẹ́ jẹ́ alágọ̀ ọ̀já báyìí nísìnyí, Aláàfin àgọ́ ọ̀já ló yẹ kí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ó ti dójú ẹ̀. Now Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan wípé ẹni ọwọ́ ẹjúlẹ̀ rù ń bà, lélẹ̀ tó túmọ̀ sí wípé kókókó làárán fàdí tí. Akí bàbá wa Aláàfin Ọ̀yọ́ pé wọ́n kú làásìgbò, akí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dé ọmọ Àtìbà pé wọ́n kú làásìgbò. Pápápá ẹ má jẹ́ kí n rìn jìnnà, boko ọ̀bá jìnnà ilá ò gbọ́dọ̀ kú. So ṣé àgbàgbé orin kan tí wọ́n máa ń kọ, yóò dọmọ rẹ̀ kọ́ ni ẹni bá bínú tí sà o, yóò dọmọ rẹ̀ kọ́ ni. Ẹni tó bá lòun ò ní báwọn èèyàn ṣe, irú ẹni bẹ́ẹ̀ ó nìkan gbélé ayé, yóò nìkan sáyé. Nílé ayé ta wà yìí, àwa ọ̀rẹ́ kọ̀rẹ́ ni ẹnìkan kì í wọ́ta kọ́ta, but unfortunately Ọ̀yọ́ wà ọ̀tá kún ọ̀tá ni wọn wà ọ̀rẹ́ kún ọ̀rẹ́. Ṣé náà ń gbẹ́ kòtò ọ̀tá gè, ọmọ ọ̀rẹ́ wa ń kó sí lọ́wọ́. Wà very very unfortunate, because nísìn Ọ̀yọ́ wà ní dilemma wo ni wọ́n wà? Dilemma tí wọ́n wà ní wípé níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ ni wọ́n tún padà sí mọ́. Ṣé àgbàgbé nígbà tí gbogbo kinní yọ bẹ̀rẹ̀, mo ní possibly mo sọ́njọ́ náà lọ́hùn, mo ní kí kábíyèsí ó tètè gba ipò kejì tá a fún wọn lẹ́yìn Ọọ̀ni tilé Ifẹ̀, because nígbà tá a bá parí ẹ̀ ayé ipò kejì ń gán lè má sí ilẹ̀ mọ́. Lo and behold, ayé ipò kejì yẹn ò sílẹ̀ mọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba ńlá tí wá rí pé wọ́n ju Aláàfin àsìkò yìí lọ, wọ́n ju Aláàfin Owoade lọ, wọ́n ju Aláàfin tìlú Àtìbà yìí lọ, tọ̀yọ́ Àtìbà yìí lọ. So gbogbo tí wọ́n rò pé ò lè ṣẹlẹ̀ láyé ìsìn ó ti wá ń ṣẹlẹ̀. Láyé àtijọ́ kò sẹ́ni tí gbéná wojú ọba, ṣùgbọ́n láyé ìsìn á béèrè ìbéèrè lọ́wọ́ ọba, èyí ó gbéná wojú ọba mọ̀nàkàì, torí pé ayé ìgbà tó bá ń pàṣẹ ó ti lọ. Ayé ìgbà tí ìjọba ń pàṣẹ ńlá wàyé, ayé ìgbà tí òfin mú ẹrú ti mú ọmọ náà la wàyé, láyé ìgbà tó fi mú ọba aládé ńlá wàyé, ayé ìgbà tá ń gbé ọba lọ ilé ẹjọ́ ńlá bọ́ sí yìí. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹnìkan ò láyé. Gone were those days tó jẹ́ pé ruwa tá ń sọ̀rọ̀ yìí à nílẹ̀ tó àti sọ̀rọ̀, ọba ò ti pé kí wọ́n lọ gbé orí olódì ẹni wá, ọmọ tí ń sọ̀rọ̀ ẹ̀rì gbórí ẹ̀wà fún mi. Bí kábíyèsí bá rán rusẹ́ bẹ́ẹ̀ lónìí, ọbọ pẹ̀lẹ́wọ̀n bí ọbọ o, torí pé òfin ní ń ṣèlú, àwọn àṣìlú agbára yẹn náà ló gbé agbára sọ́wọ́ olóṣèlú tí wọn ò fi dáadáa àwọn ọba aládé mọ́. Because ká ní gómìnà ọ̀dá sọ̀rọ̀ ọba, ẹ jẹ́ kémi àtẹ̀yìn kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa pé ipò owó lọ́yọ́ ìbá wà lónìí, wọn ò tí ì ní yọba o, torí wọn ò tí ì ní gbà fúnra wọn. Wọ́n sì jọ máa fà á lọ́tọ̀ àtòsí, ìjà ó máa ṣẹlẹ̀, àwọn loyalist ti bí, àwọn loyalist ti bí, wọ́n máa kógun ìjà bára wọn lójoojúmọ́, wọ́n jọ máa fà yọjọ́ máa tóra wọn. Ṣùgbọ́n Ọlọ́run bá ti fi gọ́fìmẹ̀ntì làjà, ẹ̀rí nígbà tí Ṣèyí Mákindé ó dé, ó mú jókà jáde fún wa, òun àti bàbá wa ní Abímbọ́lá àwọn ti consult Ifá. Ta ni ó wà pé bẹ́ẹ̀ lórí, ta ni ó pè bẹ́ẹ̀ kọ́ lórí? Ta nínú wa lọ́wọ́ àbẹ́ǹgbà tí wọ́n ń dífá tí ó pé ọ̀tọ̀ ní tífá sọ, ní tí wọ́n ní fá kọ sọ́ọ́ kọ́ ní fá sọ. Bí ìbá wa ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí tí nǹkan ṣẹlẹ̀ láwa ń béèrè pé ṣé fàyè fọrí, ṣé lóòótọ́ wọn wá bí fáléèrè àbí wọn ò bí fáléèrè? Oríṣiríṣi ìtumọ̀ ló ní. Bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa gbà pé Ifá lè fọrí kéèyàn tí fá fọrí fún ọmọ fọrí.
ọ̀tọ̀ ní fá ọ̀tọ̀ lórí orí nìpín ọ̀tọ̀ ní fá ọ̀tọ̀ lọ́gbọ́n ọgbọ́n la fi ṣe ilé ayé ọgbọ́n la fi tolé ayé lọ́jọ́ káwọn bàbá wo pé ọgbọ́n tá a fi kọ́lé ti fi ró gẹ́gẹ́ kó tó èyí tá a fi sunlé ọ̀hún lásùn nára ọgbọ́n tá a fi joyè ọgbọ́n kékeré ni àbí ọ̀kẹ́ gómìnà báyìí lẹ ṣe fẹ́ báwo la ṣe fẹ́ káàrin òun kankan ọgbọ́n kékeré nu ọgbọ́n tá a fi lo ipò ọ̀hún dàgbà lórí ẹ̀ téèyàn ò fi ní kàbùkù téèyàn ò fi ní ba ipò yẹn jẹ́ ń lókù eléyìí ńlá ń bẹ ọlọ́run fún kó bá wa fún His Imperial Majesty ọba Abímbọ́lá Akeem Owoade torí tẹ bá bèmí léèrè pé sẹ́yìn tí ń ṣẹlẹ̀ yìí sódùn mọ́ mi nínú mo fọ́ ọlọ́run bá búra kò dùn mọ́ mi nínú torí wípé ọ̀rẹ́ mi lójú ti ojú òtì mẹ́ olúwa rẹ̀ gangan lólórí aláìní tìjú kò sí ti ń dùn nínú wa kò sí ti ń dùn lẹ́nu wa wípé ó tún pó kan ọ̀rẹ́ gbogbo wa ní ká gbà pé jọ ń pa ṣùgbọ́n bójú bá ń ṣe pín bá a bá yọ tá a fi hàn ojú kò láì fi ń ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nù ojú ń ṣe pín nu ńlá wa ní ayọ̀ ká fi hàn ojú kójú ó lè bá a mọ̀ wípé òun ṣe nǹkan ẹ̀gbin so pápápá the claimant further sought a declaration that the office of the Alaafin Oyo currently occupied by the defendant is of great historical importance not only in Yoruba land but also in Nigeria, West Africa and beyond. My dear brothers and sisters, gbogbo ẹ̀yin tẹ́ jọ ọmọ Ọ̀yọ́ ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀ because tẹ́ bá sọ wípé it's of great historical importance mo fẹ́ lè sọ pé gbogbo ìlú tó wà nílẹ̀ káàrọ̀ òjìire ni wọ́n ní historical background tó wuyì tó dáa tó ṣe é mú yangàn ẹ lọ sí Àwórì ẹ rèé gbọ́ historical background wọn ẹ lọ sóńdó ẹ lọ Ọ̀dànrè ẹ lọ Àkúrẹ́ ẹ lọ Ìjẹ̀ṣà ẹ lọ gbọ́ historical background wọn ẹ lọ Gbómìnà ṣé historical background wọn ò dáa ṣé kò wé ṣé kò ní kìmí. West African and beyond, and I quote, a declaration that the Alaafin Oyo is the symbol of unity. No, Alaafin Oyo, this present àbí àwọn Alaafin Oyo tó ti rí kọjá lọ, they are not symbol of unity in any way. Nígbà tí Alaafin Oyo bá wà tí ò lè wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ọba tó wà láyìíká ẹnìkan. So now a declaration that the Alaafin Oyo is the paramount ruler and appointing authority. Which authority? Appointing authority over all chieftaincies in Oyo town as well as Oyo north and south. Good. Tẹ́ bá wò dáadáa ẹ rí pé fúnra lára wọ́n ti mọ position wọ́n ti restrict Aláàfin sí Oyo north àti Oyo south nìkan. Aláàfin ń bá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jà, Aláàfin ń bá Aláwẹ̀ tìlú Awẹ́ jà, Aláàfin ń bá Olúbàdàn jà. Symbol of unity wà dà ń bẹ̀ yẹ. Ọ̀ní kó gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó kún wọn mọ́ra tán. Ọ̀ní kó gbogbo ọba ìpínlẹ̀ Oǹdó ó kún wọn mọ́ra tán. Ọ̀ní kó gbogbo ọba ìpínlẹ̀ Èkìtì ó kún wọn mọ́ra tán. Ọ̀ní tún kó àwọn ọba nípínlẹ̀ Ọ̀yọ́ ó kún wọn mọ́ra. That is symbol of unity, not anything that for superiority. So, symbol of unity, togetherness, and the pivotal order of the cultural, customary, and traditional heritage of the Yoruba people. Tó bá jẹ́ pé lóòótọ́ l'Aláàfin wà of togetherness, wọn ò ní ṣẹ̀ṣẹ̀ mọ kò ní sí àríyànjiyàn láàrin pé wọ́n fẹ́ rotate chairmanship traditional council traditional rulers traditional council of obas and chiefs nípínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n fẹ́ rotate ẹ̀ kò yẹ kó dìjà kò yẹ kó tó ń tálàfin òní lọ pàdé mọ́ sí kò yẹ tó kó tó ń tán mọ́ fàtẹ̀jáde sọwọ́ lórí ìtàkùn ayélujára sí ní pé ó dá o wọn ò sọ fún kábíyèsí tẹ́lẹ̀ o kábíyèsí ọ̀dẹ̀ fọwọ́ sí rotation ẹni tó ń fẹ́ togetherness kọ́ nìyẹn àwọn tí wọ́n máa ń sọ pé wọ́n fẹ́ togetherness ńlẹ́ni tó ń kọ́mọ tó fẹ́ kájọ kọ́mọ lùpọ̀ bọ́ ẹni tó ní interest nínú ìrẹ́pọ̀ ẹni tó ní interest nínú àjọṣe. Now ìpẹ̀jọ́ tó ń pè yín nìsín ó ní pé k'Aláàfin ó jókòó sílé kó mọ̀ bẹ́ẹ̀ nìkan kan ṣe so tí ó bá ti bá yàn kankan ṣe kò ní sí àrífín kò sẹ́ni kankan tí ń rẹ́ nìkan kan fín bu fún mi kí n bu fún ọlọ́pọ̀ lọ́nkẹ́ lódò. Ṣé ẹ gbàgbé tí mo tún sọ wípé if care is not taken Aláàfin will be restricted to Oyo town nìkan mo sọ bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn tí ń tẹ̀lé mi mọ nǹkan tí mo ń sọ. Mo tún wá sọ wípé ó tún máa dínkù jù báyìí lọ tí Ìbàdàn bá rí state wọn gbà bó bá jẹ́ mi lọ́yọ́ ó yẹ kán mọ sọ́ọ̀rì o gbogbo ẹ̀yàn ọmọ Ìbàdàn o gbogbo ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ pápátá ló máa tẹ̀yìn lọ́wọ́ o ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ fún àyè ara yín ni o bọ̀ tó bá jẹ́ mi lọ́mọ Ọ̀yọ́ ìmọ̀ gbàdúrà kí state yín ọmọ bọ̀ sí torí pé ìgbà náà ni Ọ̀yọ́ tó máa mọ̀ wípé ọlá aṣọ lé eégún jẹ pé igi súnmọ́gi lọ̀bọ́ fi ń yọ̀ pé ọlá tètè géré ti Ìbàdàn ńlá láǹgbá Ọ̀yọ́ fi ń mú mi lágbádá wọ́n mọ̀ wípé àdánìkan pèrò ní sọkọ ìyá ẹ̀ pé torí pé ọ̀tún fún òsì jẹ tí òsì ń fún ọ̀tún ni wọn ò fi màlá. Now a declaration that the Alaafin of Oyo is the paramount ruler and appointing authority over all chieftaincies in Oyo town as well as Oyo north and south. The defendant, as stated in the writ of summons, may enter an appearance personally or through legal practitioners by handing in the appropriate forms duly completed at the registry of the High Court
of the Judicial Division where the action was brought or by sending them to the registry by registered post. So gbogbo tí wọ́n ń ṣe àdàbà ń pògèdè ó ṣe bẹ́ẹ̀ yẹlé ọ̀gbọ́ ẹ bá wí fún wọn pé ẹ yẹlé gbọ́ o títìrì ní tìrì ni o. So bí wọ́n bá gbé kábíyèsí lọ ilé ẹjọ́ all well and fine bọ́ bá ti wú ni là á sì mọ́lé ẹni bọ́ bá wù kó fi tẹ́lẹ́dẹ̀ jẹ sàárì. So gbogbo Ọ̀yọ́ ẹ̀ ńlẹ́ o wàhálà tá a kóra wá sí ìyá lè jáde ń bẹ̀ padà. Carry street Aláàfin kò lè ran bàbá lọ́wọ́ torí pé bá a bá fẹ́ dín wàhálà ikú kù tá a fẹ́ kí eku ọtán pátápátá kápọ̀ ọmọ eku tàbí ìyá eku nìkan ò dín wàhálà ikú kù. Bá a bá fẹ́ kí eku ó símú tá a fẹ́ kí eku ọtán yányán àti ìyá eku àti bàbá eku àtẹku àtàbúrò eku àtẹ̀gbọ́n eku àtọ̀nkú eku àtàbúrò bàbá eku àbúrò ìyá eku ẹ̀gbọ́n bàbá eku ẹ̀gbọ́n ìyá eku ìyá àyè eku bàbá bàbá eku a gbọ́dọ̀ pa gbogbo wọn tán. Ìgbà náà ni wàhálà ikú tó dá nínú ilé kí lè léyìn ó túmọ̀ sí òní wípé bí Ọ̀yọ́ bá ń fẹ́ ìsinmi tó wù wákàkó nínú làásìgbò tá a kóra wá sí we can just do that. Bẹ́ẹ̀ ṣe restrict His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owoade pé ká má lọ sóde yìí ẹ restrict àwọn tẹ́ ẹ kó sórí social media tàbí sàn láwọn ń bẹ lórí social media on behalf of Ọ̀yọ́ town wípé káwọn náà má ròde mọ́ kí wọ́n má kọ̀kọ́ kúkọ sórí ìtàkùn ayélujára mọ́ kí wọ́n má sọ̀sọ́kúsọ lórí ìtàkùn ayélujára mọ́ kí wọ́n má béèbú kí wọ́n má ṣépè mọ́ lórí ìtàkùn ayélujára. Ìgbà náà ni wàhálà yín tó lè dínkù torí bí wọ́n ṣe ń jáde òun ń làwọn èèyàn máa gbẹ́ ìdí yín sí i. Ṣé mọ̀ pé Gbàdàmọ́sí dá mi gbangba mọ́ dá mi inú ẹ̀gún lọ́jọ́ eré nu o kì í ṣe lọ́jọ́ ọjà o. Gbàdàmọ́sí dá mi gbangba ni ó dá mi sí o àmọ́ mọ́ dá mi inú ẹ̀gún mọ́ dá mi inú ẹ̀gún kì í ṣe lọ́jọ́ ọjà o. Bọ́ bá jẹ́ lọ́jọ́ ọjà èèyàn san Gbàdàmọ́sí èèyàn san ẹ̀yìn ẹ̀ má àpáta ni o. Bọ́ bá lè kú ó kú bọ́ bá lè yè ó yè. Ó túmọ̀ sí pé ẹni tá a bá jọ ń ṣọ̀rẹ́ ńlá máa ń gbé káyé rẹ̀ ọmọ bàjẹ́ ẹni tá a bá nífẹ̀ẹ́ là á pé díẹ̀díẹ̀ fún ẹni tó bá ń wá ìṣubú ẹni á wá ìṣubú tiẹ̀ tánsẹ́ẹ̀lì o ni Yorùbá fi sọ pé ẹ ń bá sọ òkúta lóni lóní aṣọ ìdàrọ́ lu ohun ní tí wọ́n bá sọ síta òkúta aṣọ mọ́pẹ́ ńlọ̀pẹ́ ọ̀sọ̀ padà ṣùgbọ́n tó bá sọ òkúta lóni ìdàrọ́ ní ń béèrè torí akọ́kọ́ ságbẹ́ kì í mọgbẹ́ sá bí kì í ṣẹni tó sá ni san gbogbo tí bá ń tọ̀yọ́ wá yóò kéré ní tí wọ́n mọ̀ fi gbà padà yóò tóbi ó dàbí ọta bárẹ̀lì ni ibi tí ó gbà wọlé kékeré ni ibi tí ó gbà jáde yànmọ̀kan ni bí egbò Ọlọ́run ṣàánú wa Ọlọ́run ṣàánú Ọ̀yọ́ lọ́lá àwọn bàbá wa sọlá alánà bíi Karim sallallahu alaihi wasallam n tá ń gbìyànjú láti sọ òun náà ni kí bá kábíyèsí Owoade kí wọ́n lọ ilé ẹjọ́ kí wọ́n sọ wípé àwọn fẹ́ máa jáde táwọn Ọ̀yọ́ bá fẹ́ ṣe dáadáa advice ni kí wọ́n fún bàbá tó bá jẹ́ pé lóòótọ́ o wọ́n fẹ́ ìdàgbàsókè fún ìlú Ọ̀yọ́ wọn ò fẹ́ kí òkìkí wọn wọ́ọ̀kùn wọ́n ń fẹ́ iyì ẹ̀yẹ àti àpọ́nlé fún aláyélúwà wọ́n ń fẹ́ iyì àti àpọ́nlé tó máa tọ́jọ́ tó máa pẹ́ títí fún àpèrè Aláàfin òun ni wípé kí wọ́n padà lọlé kí ló ṣẹlẹ̀ ńbo láti ṣàṣìṣe ọ̀dà o kódà o His Imperial Majesty Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta manage position yẹn wọ́n manage throne yẹn very well. Why? Because bàbá ti pẹ́ ń bẹ̀ respect yẹn wà ń bẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ bàbá wọ́n lè má sì nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n wọ́n gbà fún wọn torí kò sẹ́ni tí ó sọ pé lébi ọ̀pọ̀ ọmọ rẹ̀ ní ti táyé wá sí tó mu jẹ ó lè bu Kẹ́hìndé lọ́wọ́ o báyìí ni mo ṣe tí mo fi mẹ́rù ìsín jẹ ẹ̀rùn a máa yanjú ra wọn lọ o ọmọ ọjà ti kó níye tá à ń rà tẹ́lẹ̀ ejò ti wọ́pọ̀ nbí tàná gbogbo ọ̀rọ̀ empire ó ti wọ òkun gbàgbé Ọ̀yọ́ Àtìbà la wàyé kí gbogbo ọmọ Ọ̀yọ́ kí wọ́n padà sílé kí wọ́n ṣàtúnṣe ẹ má bú yàn mọ́ ẹ má ṣépè fún yàn mọ́ ẹ má gbé ìtàn jáde mọ́ ẹni ìtàn tẹ́ ẹ bá gbé jáde làwọn èèyàn máa kanta Ọlọ́run nínú àánú Ọ̀yọ́ wà pẹ̀lú wa o possibly bóyá mo lè rí èèyàn kan àbí méjì tí wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ yìí tẹ́ bá láǹfààní àti pè mí hello. hello sir. hello sir. ẹ ká ilé ẹkú iṣẹ́ pé tó. àwa ní sá o. Olúwa pẹ̀lú yín o. àmín sir, God bless you sir. àmín sir, God bless you sir. yes sir. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ ọlọ́yin sọ̀rọ̀ táwọn ẹni sọ̀rọ̀ kan yín inú báyìí tí ẹ sọ. bẹ́ẹ̀ni. wọ́n lè ṣe yìí inú ẹ̀ lè fi fẹ́ sọ̀rọ̀ pé nǹkan tí bí ẹ̀rùn ṣe múlẹ̀ sí ó lè máa mú lọ́dún yìí káyé ṣe tẹ̀lé lè máa mú ìgbẹ́. bẹ́ẹ̀ni. tẹ́ bá wo gbogbo ọlá iyì tí bàbá Aláàfin àná tí wọ́n lò. bẹ́ẹ̀ni. òun ni àwọn ará Ọ̀yọ́ àtọmọ Ọ̀yọ́ òun ni wọ́n expect pé bóyá kí kábíyèsí tó wà níbẹ̀ nísìnyí kí ó tẹ̀síwájú kó máa lò lọ. bẹ́ẹ̀ni. ó lè mọ̀ pé ojú ti là. bẹ́ẹ̀ni o. ojú ti kúrò ní ìpàkó ti bọ́ síwájú. Ọlọ́run gbọ́. ojú ti because ayé jọ̀ gbogbo ọlá tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ wọn mọ̀ pé ojú ò là nígbà yẹn ni. bẹ́ẹ̀ni ojú dúdú. òun ni wọ́n ṣe ń mú gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n mú jẹ. bẹ́ẹ̀ni. ayé íńtánẹ́ẹ̀tì la wà nísìnyí gbogbo nǹkan kẹ́kọ̀ọ́ bá tí wọ́n jẹ lọ́yọ̀ọ́ kẹ́yìn tí wọ́n mú jẹ
ojú ọ̀la íńtánẹ́ẹ̀tì ò sí gbà yẹn ni. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó yẹ wọ́n lọ́wọ́ wò kò sẹ́ni tó béèrè. bẹ́ẹ̀ni. gbogbo tí wọ́n máa kiri àwọn pé especially man tó wà ní Amẹ́ríkà ọmọ òrùfọ àti lóúnjẹ yẹn á máa sọ pé ọlọ́fọ̀rùn kẹ́ ọmọ ìbíròǹkẹ́ ọlọ́fọ̀rùn kọ́ ọmọ ìbíròǹkẹ́ gbogbo nǹkan tó bá jẹ́ pé ọmọ ìbíròǹkẹ́ sì wà láyé nìsín ni kò lè lágbára tó bá yẹn gan mọ́. pàápàá. kì í sọ̀rọ̀ ẹnu kì í sọ̀rọ̀ àbùkù kò lè lágbára tó bá yẹn mọ́. bẹ́ẹ̀ni. because gbogbo àwọn èèyàn ti gbọ́n. bẹ́ẹ̀ni. ọmọ ajá ti kúrò lóye tán rà. bẹ́ẹ̀ni o. hello. hello. hello báwo kọ́ńkọ́. yes sir ẹ kalẹ́ sir. wait o. God bless you baba. you are really trying we appreciate you. God bless you sir. pé ọ̀rọ̀ tẹ́ palẹ̀ mi rí. ọ̀rọ̀ Aláàfin. torí àdìbò. ọ̀rọ̀ Aláàfin fẹ́. bẹ́ẹ̀ni sir. kan orí mẹ́rin ṣẹ̀ǹtẹ̀ àwa ìgbàlá bíṣẹ̀ ọ̀l. ẹ̀ńtò fún bíjì òun. láǹfààní àti gbóyin dáadáa tẹ bá lè pè padà sir. hello sir. hello sir. yes sir. ẹ kú ètò. ètò rẹ o. mo máa ń gbádùn Yorùbá yín gan-an ni o. God bless you sir. Yorùbá yín tẹ ní pé tí a bá fẹ́ kéku tán nù lé. èèyàn pa gbogbo eku tán ni. gbogbo tó bá tán mẹ́kù la bá. gbogbo fámìlì eku lẹ máa pa o. ṣe rí àwọn Yorùbá tẹ máa ń lò yẹn n tó ń jẹ́ kórí àwọn Ọ̀yọ́ máa dàrú gan nìyẹn bíkọ́ wọn ò gbọ́ Yorùbá àwọn tó ń pè àwọn Yorùbá gan wọn ò gbọ́ Yorùbá àwọn gan délẹ̀ gan. bẹ́ẹ̀ ni sà. òótọ́ dẹ̀ ni àwọn ọ̀mọ̀ràn tẹ máa ń fún wọn ó máa ń dàbí àfojúdi ni ó máa ń dàbí yẹ̀yẹ́. bẹ́ẹ̀ ni reality ni. regret tí wọn ò bá mú àwọn nǹkan yẹn tí wọn ò bá mú sí at the end of the day. honestly sir. bíkọ́ tó bá ní èèyàn tó ní àròjinlẹ̀ nínú wọn ó yẹ kó pè wọ́n sákèsì pé ẹ wá máa tán pè láwí kòǹkò yìí ó ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn táwọn ò tiẹ̀ mú lò. tó sì ti sẹ́ bẹ́ẹ̀ ni. àwọn ẹni tó wà lórí social media irú mọ̀rúfù yẹn. bẹ́ẹ̀ ni. wọ́n pè é wọ́n wọ́ọ̀nù ẹ̀ pé wo Ṣàngó ló máa pa ibi tó wà ẹ̀ kó má fi kú free Ṣàngó máa wá pa ẹ́ lójú oorun níbi tó wà. kán dẹ́rù bá yẹ gbogbo àwọn tó kù tó bá rò pé free ó ti kọjá òkè òkun wá síbi Ṣàngó ò dídì kó wẹ̀rù play o àwa àpẹ́ lójú oorun bẹ̀. ń bo làrá ò ti sán. a ti pa ní spiritual realm kó wá pẹ́ lójú ayé irú yẹn torí òun gan ló dá gbogbo yamayama ilé ẹ̀fọ́ báyìí. ó ní kò dẹ̀ fẹ́ gbà. níta tó wá tún sọ again. bẹ́ẹ̀ni. Ọlọ́run God will continue to give you more wisdom. àmín sà. ẹ sọ pé èmi wo ọ̀rọ̀ yẹn pé ìjọ tọkọ bá ti sọ pé I'm your husband. bẹ́ẹ̀ni. ìyàwó ẹjọ́ ẹ̀ ló ti tẹ́. honestly. ọjọ́ ẹ̀ ló ti tẹ́. bẹ́ẹ̀ni. ọjọ́ ẹ̀ ló ti tẹ́. ẹ mọ̀ ẹ ti ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo àwọn nǹkan kan tó sopọ̀ mọ́ba yẹn. bẹ́ẹ̀ni. ká ní pé bọ́ba yẹn ṣe dé tó bá tẹ̀ ń fún nímọ̀ràn tó bá jẹ́ torí tiẹ̀ gan bá torí ẹ̀ bá wà ńbẹ̀ ni. bẹ́ẹ̀ni. tó ti dé wá tó ti jáde tó ti gbé abroad tó ti gbé gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni. ló yẹ kó kàmú wọn dáhùn. bí ẹ wá o. títí dìgbà tó fi wá bẹ̀rẹ̀ sí gbá ọba Ọ̀yọ́ lójú ọba Ọ̀yọ́ tún jí tán bẹ̀rẹ̀ sí gbá lójú gbámú nínú ààfin ẹ̀. ló yẹ kó sọ pé ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o irú ayé ti lajú ju gbogbo kí ní tẹ́sí lọ́dà. pé bí tí mo ti wá wọn kì í ṣe bẹ́ẹ̀ wọn yìí náà yẹn o. tó wò kí n ṣe bẹ́ẹ̀ pé no tó bá jẹ́ ti bẹ́ẹ̀ ni ọba yìí òun lè fi ọba ilé o. kì í ṣe pé wọ́n pa wọ́n kàn lé wọn kú òní bí wọn ò bá lé wọn kú o àwa sọ́jà tá à ń bẹ lórí social media àmọ́ kàn wọ́n kò sásá ni àá lé wọn wọlé wọn ò bí ya wọn dá mélòó lára wọn hello sir hello mọ̀. o ta ni sọ̀rọ̀ yìí. ìgbìyànjú rèé ìgbìyànjú rèé. ìgbìyànjú ni o. brọ́dà mi orí ètò náà mọ́ wa yìí. ok o. inú mi dùn láti gbọ́ voice yín brọ́dà mi. ìgbìyànjú ló ń sọ̀rọ̀ bá mi ìgbìyànjú wa ò ní já sí asán. àmì o my brother àmì my brother. mo wà nù mọ́tò ni mò ń pè yín bàbá ṣe rí ó ti fẹ́ sọ bíbélì ni pé mo kí kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ sì ni mo kí gbogbo ọmọ òòtú ajíire pátá. God bless you. tí wọ́n dìde tí wọ́n fẹ́ jẹ́ kí irun wa bàjẹ́. God bless you. látòrí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ àtàwọn tó ń wò tó ń kọ́mẹ̀ torí pé gbogbo alájọ́ ṣe kínní. gbogbo alájọ́ jàjà yẹ o. bẹ́ẹ̀ ni sà ládàtọ́ lọ́mọ máa fún ẹni tó ń sọ̀rọ̀ náà ló máa fún gbogbo ọmọ òòtú ajíire tí wọ́n dìde. lágbára Ọlọ́run. mo ní ìkíni àkọ́kọ́ àwọn anìkí dá sọ̀rọ̀ tẹ wá ń sọ. bẹ́ẹ̀ni. pé ṣẹ́rí ń gbà mí ẹ̀yin àgbàlagbà máa ń sọ pé bí ẹni tó lóòótọ́ bá wà láyé ọ̀rọ̀ wọn á máa jọra wọn á lè máa yíra wọn. bẹ́ẹ̀ni. nǹkan tí ẹ sọ yìí bí pé ẹ ti rí iná ẹ ti woṣẹ́ wò ẹ ti bó ṣe máa rí gẹ́gẹ́ bí àwa kan náà àtẹ̀mí náà ṣe máa ń rò tẹ́ bá wò mo post fídíò nǹkan láàárọ̀ yìí. ok. nǹkan tí máa ń pariwo náà ni pé ẹ jọ kò sí náà fi wàhálà ṣe ṣùgbọ́n a lè gbà kí ẹ máa fẹnu ẹ̀tẹ́ kan àpèrè tó ga jù tí ẹ bá ti bá àpèrè tó ga jù jẹ́ ẹ ti bá gbogbo ayé kí ọlọ́mọ bá wà láti jẹ́. àmì o. ó dàbí ẹni tó kọ́lé tí ò ní foundation ó tó ní foundation tó wá mú foundation tó wá wọ foundation tó máa expect kílé náà ṣe fa kó sì dúró. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàbá mi náà fi pé bẹ́ẹ̀ kọ́ tá à ń ṣe ẹbọ yẹn ṣe kíni wọn kìnìkan tá à ń ṣe ìlú da torí pé bí àbá bá ti léwí ogun tá a jáyàn. bẹ́ẹ̀ni. so lórí ọ̀rọ̀ tẹ́ wá sọ yìí èmi náà rò dáadáa mo fọlọ́run bá ṣe lẹ́rìí ẹ̀kín park ipe game
game tí wọ́n fẹ́ play òun náà ni pé kí Aláàfin má fi lè jáde kọ́ lè fi ní kọ́kọ́ tó bá àtìwọ̀n kọ́ lè bá ní torí pọ́n fún ní Aláàfin ní restriction ní òjò lè lọ. bẹ́ẹ̀ ni bàbá mi kò dẹ̀ kí n ṣe yẹn ni solution. Nobody dislike Aláàfin Owoade. We all love him when he came. Honestly. Èmi in person mo máa ń pariwo lórí péjì mi ni màmá sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá mi gbọ́dọ̀ ṣáàwó kórè wọn bàjẹ́ náà. Bẹ́ẹ̀ ni o. Tọ́ba wa dé wọn lọ fún yín lówó wọn fẹ́ mi lówó wọn fún gbàkan lówó wọn gbàkan lówó ṣé wọn fẹ́ fún lówó tán nìyẹn mélòó gan ni ọ̀nìṣà náà ń ṣe bàbá tí labáníkà wọ́n ti bàbá àwọn ọ̀nìṣà adéyẹyẹ kó ló dùn bàbá lọ́ra ẹ̀mí wọn. Wọn ti ẹ̀fẹ́ tá à ń ṣe yìí ṣùgbọ́n a lè gbà á. God bless you brother mi. tó bá ń gbọ́ mi ló dẹ́gbà wọn náà wà lórí tó bá ń gbọ́ mi kí wọ́n jọ ohun tó fẹ́ kọ́ ṣe fún bàbá ẹ̀ má ṣe fún bàbá oníbàbá. That is it. Tí ẹ̀ bá tiẹ̀ gbà àpèrè Oòduà ní orí ìrùn yín ok ẹ ká máa ríra wa bí neighbor síra wa of course ká respect Aláàfin Owoade gẹ́gẹ́ bí neighboring king òun náà ẹ̀kọ́ wọn dẹ̀pọ̀n ọba tiwa lé ṣùgbọ́n ẹ̀ lè má rídìí kú ọba wa kò sí oògùn tẹ̀ lè lérí kò sí àṣẹ lè lérí kò sí orí ikú tẹ̀ lè lérí tó mọ ẹ̀ka rú èmi sọ torí pé ojoojúmọ́ mò ń sùn mò ń jí báyìí kò sí máa rí òun gbogbo àníyàn Ọlọ́run bá nínú mi. bẹ́ẹ̀ lèmi náà o. tí n bá sùn báyìí mò ń wa mọ́tò báyìí mò ń lọ báyìí ó tọ́ máa ríro nìyẹn orí ìrùn wa ò gbọ́dọ̀ bàjẹ́ ṣùgbọ́n ẹ bá lẹ́ẹ̀ ṣe tiwa àti gbọ́ ṣùgbọ́n má fẹ́ nu ẹ̀tẹ́ kan àwọn ọba wa mọ́ àwa ò ní gbà ẹ jẹ́ ká fi àlàáfíà kí àjọ fi bára wa lò gẹ́gẹ́ bí ọmọ ọ̀yá bí wọ́n ọmọ ọ̀yá ò bá dẹ̀ wúlò náà ká ṣe bí ọba kan ká ṣe bí ọba kan. ọba tó. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bàbá mi ọtí mi ní kẹ́mi sọ Ọlọ́run bàbá mi ẹ wo Olódùmarè èmi àti yín àkókò sọ̀rọ̀ rí. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n Ọlọ́run ọba láàánú á máa fún yín ní okun àti agbára tí ẹ fi ń ṣe tó gbọ́mọ̀ dénú pé ohun tẹ́ ń ṣe ẹ ṣe nítorí owó ẹ ṣe nítorí ìmọ̀ ẹ ṣe nítorí shifting title gángan ó fẹ́ pé o kán bá fún yín àwa máa dáwọ́ sí owó àwa kan fún yín ní gbogbo adé òpótọ́ fojú aláǹdí o gbogbo àwa yóò bá fẹ́ no mo fẹ́ sọ́dọ̀ péjì mi kan bẹ́ẹ̀ yóò bá fẹ́ àwa fẹ́ àwa torí pé ẹni tí ó bá tọ́ sípò ló tọ́ sí ẹ ti gbìyànjú ọmọlúwàbí Ọlọ́run ọba wòdẹ ní dalẹ yín àtọ̀nà yín nínú wa náà tẹ́ ẹ̀ ṣe nínú ọlá náà ṣe nínú pé kò sí ẹ̀ ń gbìyànjú náà ìgbìyànjú ò ní já sí òfò àwọn ọlọ́run ìdúró náà táwọn náà ṣe wọn bá ti ṣe náà ṣe tábà lè ṣe náà àtàwọn tó ń kọ́mẹ̀tì náà gbọ́ náà la máa padà jẹ́rí. Àmín my brother God bless you brother mi. mo kàn ní kí n kí yín náà. God bless you brother mi I love you so much baba. Hello sir. Bàbá àdá tó ti dé. Hello daddy. Ẹ káalẹ́ sir. Yes sir. Thank you for picking the call. I know that there is a lot of calls. Kódà wọ́n ń pè rẹpẹtẹ bí. Àwọn èèyàn ń fẹ́ máa dá sí ètò yín gan-an nítorí pé wọ́n ní tọ́sán ò bá dùn lèèyàn máa mú nǹkan. Bẹ́ẹ̀ni sir. Tọ́sán bá ti dùn èèyàn mú méjì èèyàn mú mẹ́ta ló jẹ́ kí kọ́ọ̀sì máa pọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni sir. nítorí pé àwọn èèyàn mọ rírì iṣẹ́ tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ni sir. àwọn èèyàn mọ ẹ wo arákùnrin mi tó sọ̀rọ̀ tán tí ò dẹ̀ ní sọ̀rọ̀ tán títí láéláé. àmì o. ó ní ẹlòmíràn tó ti sọ ó ní kì í ṣe pé ẹ̀ ń ṣe nítorí owó. ṣe rí owó la fi ṣayé. Bẹ́ẹ̀ni. ìwà la fi ṣàjùlé ọ̀run. méjèèjì lọ́lọ́run ó fi kẹ́ ẹ̀yin. àmín sir. tí ó dẹ̀ fi kẹ́ ẹ̀yin. àmín. owó báyìí òun la fi ṣayé. Bẹ́ẹ̀ni. ìwà la fi ṣàjùlé ọ̀run. Bẹ́ẹ̀ni. méjèèjì ni wọ́n yín o. àmín sir. ẹ ti ń ṣe nígbà máa jẹ. Thank you sir. now ní last time tí mo pè. Bẹ́ẹ̀ni. mo pòwe àwọn ilẹ̀ Ifẹ̀ kan mo ní etí mẹ́rin lodó máa ń ní. Bẹ́ẹ̀ni. mo ní ọmọ odó máa lù báyìí lálùpàá lálùfàyà kì í gbọ́. Bẹ́ẹ̀ni. Ọlọ́run lè gbọ́ o. èpè ní èpè àwọn tí wọ́n ń jù sómi nínú oko ẹrú ẹni tó wà nínú oyún tó kú nínú pẹ̀lú ṣéènì. èpè àti ọdún bọ́dún ni. ẹ wo mo ti ń bọ́ wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ òrùka. Bẹ́ẹ̀ni. mo ti ń bọ́ wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ òrùka tó ń gbé wọn lọ́wọ́ náà bọ̀ òrùka. Bẹ́ẹ̀ni sir. sí àwọn èèyàn wa ní kóòtù òjìrè àwọn ló fún wọn ní òwò yẹn tí ọ̀rọ̀ tó ọ̀bá lẹ̀ ní ẹ̀ lóṣù. Bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ wọ́n délédélé. ntọ́yọ̀ jẹ lọ́yọ̀ wá. wọ́n mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n gan so sí ìwọ̀nba lèèyàn máa ń ṣèpẹ́ ẹ̀nà rúfà bùkẹ́ o. Bẹ́ẹ̀ni sir. èmi ò fẹ́ rí pátápátá báyìí là fọ́jú kùnà báyìí là dẹ́tẹ̀. Bẹ́ẹ̀ni. èmi á sọ pé ẹ jẹ́ ká fi tiwọn tì síbì kan. ṣùgbọ́n sẹ́yìn arákùnrin tó sọ̀rọ̀ nísìnyí tí ò ní sọ̀rọ̀ tán láéláé kọ́ mọ̀ fi gbogbo AI àbí kílẹ̀ ń pè wọ́n ní wọ́n. AI ni. sẹ́yìn I said it privately and I said it to some of my friends that inú Aláàfin fúnra ẹ̀ náà dùn sí. because inú ò bá dùn sí ó ti yẹ kó bù jáde pé kó dẹ̀ fi ìpele pé ẹnikẹ́ni tó bá ń ṣerú àwọn kan báyìí a ó bọ́ sóun náà sí òun ni a ó bọ́ òun náà sí òun because all these kind of things is very ridiculous. Honestly sir. In fact mi ò tiẹ̀ it's so ó wà bizarre. sábà nìkan wà bizarre. àti pé ayé tiẹ̀ yìí ọba tó jẹ tìlú tòrò ó ló kọ orúkọ ò ní parẹ́ o. Bẹ́ẹ̀ni.
ọba tó jẹ tí lò ní tí ó ti lu ojú tó rà tí ó rojú tí ò ráyè orúkọ tí láyé Owoade ni wọ́n ń ya fi àyè àwọn ọba káàkiri. bẹ́ẹ̀ni tó ń gbé pátá sídìí àwọn olórí aládé. ayé Owoade ni wọ́n lu èèyàn pa Aláàfin. God bless you daddy mi. Yes sir. èmi ti sọ tipẹ́tipẹ́ pé kò sí nǹkan tó ń jẹ́ ikú bàbá yèyé mọ́ ikú bàbá yèyé ló kù. dadi ó ní pátápátá là ń fọ́jú. kùnàkùnà là dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀ tán ìjà lọ í dálẹ̀. ẹ ló ń dá sílẹ̀ ẹ má jẹ́ ká bẹ́ mọ̀ kò ṣe ẹ má jẹ́ ká bẹ́ mọ̀ kò yà. thank you daddy. ẹ jẹ́ ká ṣiṣọ́ lójú egun. ó yé mi daddy ó dàárọ̀ sir. Yes sir. Yes sir. hello. hello sir. hello sir kálẹ́ sá o. ẹ kálẹ́ sir Wíkóńgó. Yes sir. Ọlọ́run á máa fún yín ṣe o. àmín o. ẹ ní kú fún wa ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. àmín sà àtẹ̀yìn náà sà. àwọn ọmọdọ́mọ ẹ máa mọ̀ wọ́n. àmín sà. ẹ kú iṣẹ́ náà. Thanks so much, sir. Thanks so much, sir. bẹ́ẹ̀ ṣe ń gbé àṣà lárugẹ. ẹ ṣe ó pọ̀ sà. mo pè yín níjọ́ kan sometimes last year. okay. all right sir ohun tí mo kàn fẹ́ sọ ni pé nínú òye mi pẹ̀lú bí mo ṣe ń tẹ̀lé yín. bẹ́ẹ̀ni. gbogbo analysis náà ń ṣe. ó dàbí ìgbà pé pírọ́blẹ́mù Aláàfin kì í ṣe Ọọ̀ni kì í ṣe Olúbàdàn rárá kì í ṣe anybody. rárá. àwọn pírọ́blẹ́mù méjèèjì tó yé mi gbé ó wà ní àárín Ọ̀yọ́. bẹ́ẹ̀ni Ọ̀yọ́ ni. torí Ọ̀yọ́ Mèsì ó ní orò tó máa ṣe fọ́ba nígbà tó bá yan ọba tán. mo dẹ̀ ń gbọ́ wípé kì í ṣe Ọ̀yọ́ Mèsì ló yan ọ̀tọ̀ lẹ́ni tí Ọ̀yọ́ Mèsì yàn. bẹ́ẹ̀ni. so ṣé wọ́n ṣe orò yẹn fún. ìkejì number 2 problem àwọn tó ń jọ dún yìí ṣé wọ́n tù wọ́n lẹ́yìn oyè. bẹ́ẹ̀ni o. ìwọ́n tẹ́ bá wo ohun tó ń ṣẹlẹ̀ mò ń follow analysis yín ni o. bẹ́ẹ̀ni sà. ìwà ọba yìí ní gbogbo ohun tí ó fẹ́ ìwà nìkan ló jẹ níyà. bẹ́ẹ̀ni sà. I live in United States. From what I have from Canada bàbá yìí níwà kan ní Canada. èmi náà ti sọ bẹ́ẹ̀. so ti yé yín. bẹ́ẹ̀ni. so kí ni solution tẹ́mi máa suggest kì í ṣe fẹ́ yín o. bẹ́ẹ̀ni. fún àwọn ọmọ Ọ̀yọ́ tó ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. kí wọ́n wá àwọn àgbà tàbí láàrin Yorùbá kan wá àwọn àgbà tó ń fẹ́ kìlú tó. kọ́ lọ reconcile ọba pẹ̀lú àwọn Ọ̀yọ́ Mèsì tí wọn ò dùn ní àárín Ọ̀yọ́. torí gbogbo àwọn tó wà ń ta nínú wọn dùn sí pé wọ́n yàn wọ́n lọ́ba. bẹ́ẹ̀ni. so kí wọ́n lọ wá ọ̀nà torí ọ̀nà Fáráò ni bàbá yìí ń tọ̀. ìwà ló lọ́rùn kọ́ ìwà ní téèyàn bá máa ṣubú ìwà ló kọ́kọ́ máa ń lọ. bẹ́ẹ̀ni. ntẹ́mi rí sí nìyẹn dẹ́. God bless you, ẹ sir. má wé sí táàmù yín mọ́ lórí ọ̀rọ̀ agbèrò tó wà l'Amẹ́ríkà yìí. okay sir. so ẹ jùlọ lọ́nà kan náà. Thank you, sir. kàwé tó yín ní tẹ mọ̀ bóyá parí primary and secondary school gan. thank you sir. all right God bless you sir. ó dàbọ̀ sir. God bless you sir. ìwà lọ́ba àwúre. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.